wọ́n wá bá wọn gbà mo ní kó fi sílẹ̀ mo ló kú ni ìgbà yẹn mo ń sọ fún mo ní bó bá ṣeré fún Yorùbá mo ní ibi náà máa fi sọ fún ọ mo ní kó má jà fún Yorùbá ìgbà tó máa comment ṣèyí bàbá confam náà wòlíì bẹ́ẹ̀ náà support wọn yìí bàbá yẹn ń ṣọmọ Yorùbá ṣé kò wọ ń ṣọmọ Yorùbá nǹkan tó kò bú mi o nǹkan tó sọmọ nìyẹn nígbà yẹn kò bú mi o Sunday Igboho bú mi o ó nígbà ṣèyí bàbá yẹn ọmọ Yorùbá ni ó sọ pé Yorùbá ni Akíndóyè náà tún sọ pé pòsàtẹ ìyẹn ní Yorùbá kan ò ní fi bí san rí ṣé kì í ṣe Yorùbá ló sẹ̀tì Sunday Igboho Buhari ló wá bí mọ́là ló wá ló ń ṣiṣẹ́ mọ́là ńgbà tó fẹ́ náà sí Yorùbá nation ń bí ṣé mọ́là ló lọ arrest àwọn tó ń arrest ń bí kì í ṣe Yorùbá so bó ṣe rí nìyẹn èmi ò blame ọ because tó bá lọ sọ́ọ̀ ní Yorùbá nation á ti sọ fún gbogbo àwọn tó tẹ̀ ẹ́ sákàtàkàtà ọmọ àlè ń sìn tó ń sákàtàkàtà Sunday Igboho tó kò gbọ́dọ̀ ṣe Yorùbá nation ikú wà ń bẹ̀ ìgbà tá à ń sọ ń gbà yẹn tó bá support wa tí ò jẹ́ pé ìpè náà ń ṣe kí gbogbo wa pẹ̀lú papọ̀ dúró Sunday Igboho kéèrò pé bí 200 tí wọ́n máa lọ ṣe Yorùbá nation wọ́n tẹ̀ wọ́n sọ sí wọ́n bá lọ Yorùbá nation ẹlẹ́nu méjì ní Yorùbá o má tẹ̀lé Yorùbá o mo ti sọ fún lọ́jọ́ yẹn ìrírí táwa rírí ni o ìrírí táwa rí là ń sọ fún bó o lọ jagun fún Yorùbá ibi ni o bó o bá kú ìyá àjọ ọmọ ẹ̀wọ̀n ní dá sí bó bá ti sòkú ẹ̀ tán. bàbá ṣe mẹ́bí ìtẹ́sọ yìí Gani Adams náà sọ o Gani Adams náà sọ pé tí ọba ní kò lọ tó bá. àwọn máa ṣe é dénú gbó wá padà ní Yorùbá nìyẹn. a jẹ́ pé Gani mọ̀ nǹkan tó ń sọ. ọ̀rọ̀ ó dàbí ọ̀rọ̀ ọ̀wọ̀ ni ọ̀wọ̀ ni kó máa lọ asọmọdénú igbó padà ní oríkì Ọ̀wọ̀. bàbá ẹ túbẹ̀ yẹn sọ sà. bẹ́ẹ̀ ni ó dàbí ọ̀wọ̀ ni asọmọdénú igbó padà wọ́n á sìn ẹ́ lọ wọn ni kó máa lọ tó bá dénú igbó wá padà lẹ́yìn ẹ̀. Yorùbá ló ń jẹ́ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni òun lọ wọ̀ àṣà ẹ̀ lọ́wọ́ ń lò wọ́n máa tiẹ̀ báyìí jẹ̀bá àwọn ajá ṣe Ọ̀wọ̀ náà ti Abíọ́lá pé kó lọ announce. wà lẹ́yìn ẹ̀ lọ announce. tẹ̀bí ajá tí wọ́n lọ bá ṣèbọ̀ ọ̀run ti sọ fún pé kó lọ announce title ẹ̀ ìgbà tó ń mú kí ni ó gba mandate ẹ̀ padà wọ́n á tiẹ̀ nì tí wọ́n rí Yorùbá Tinubu sá lọ kó máa gbọ́. láyé Nàdẹ́kò. Wọlé Ṣóyínká bàbá onírun àgbò funfun ìyẹn sá lọ. Àlàní Kóredé tó sọ pé òun jagun tó jẹ́ ogun ó sá lọ. bẹ́ẹ̀ ni àdúrà wa gbà. àmín. so Yorùbá má tẹ̀lé Yorùbá o fún lóye báyìí ọdún yẹn ló gbọ́jọ́ ikú. ẹni mo tún padà sọ fún. bàbá ṣé kó má gboyè ni. tí ọ̀nà ọ̀sẹ̀ bá tilẹ̀ mọ́wọ́ kàn báyìí tó fún lóye báyìí ọdún yẹn ló gbọ́jọ́ ikú. ẹlẹ́dàá rẹ̀ kíjọ yìí ni. mi sọ jù báyẹn lọ. kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ń bẹ̀. tó ti yé yín kó má ṣe security fún Yorùbá fún gọ́ọ̀mẹ̀ntì kò mọ nǹkan tó ń pè ní federal government o Tinubu tó wà mẹ́ ọmọ tó ń pè ní federal government. ìbílẹ̀ mi Sunday Igboho tó ti ń sìn àbọ̀ẹ́sà bó bá lòun ibi tí ìràwọ̀ ọ̀bá sí ìgbà ẹni Professor Akíntóyè sọ pé ní gbogbo wòlíì tó mọ gbogbo Nàìjíríà mi nọ́mbà 419 pé mo sọ pé Yorùbá nation fún àwọn àṣẹ nígbà tó bá gba èjì igi lòun máa jókòó sí tó wọn máa jẹ àgbàdo tí ó rí àgbàdo jẹ ní Nàìjíríà tí mo sá lọ Kútọ̀nù láti Kútọ̀nù ló ti lọ ìlú èbó tó wà tí ìlú bàbá ẹ̀ ló wà ó ti wọ age of plus tó yẹ kó wá sékìtì kó fọmọ 25 years kan máa gúnyán fún ẹ kó máa gbádùn títí ó máa fi kú òòrí lé wá wọ́n dẹ̀ ti sọ fún wọn tó bá ń bọ̀ kó má pe Yorùbá nation pé tó bá ń bọ̀ tó bá ra kóòtù fún kó ṣe pásítọ̀ pé máa ra kóòtù sílẹ̀ fún pé pásítọ̀ ló bá rẹ̀ wọ ẹmu Professor Akíntóyè pé kò sọ pé àwọn ti born again God is good all the time. kí wọ́n fún níwèé kó lọ bá bàbá Adébóyè kí bàbá Adébóyè bless ẹ̀. ẹ̀yà fún wèé. màá ní kó lọ bá bàbá Adébóyè kí bàbá Adébóyè kó bless ẹ̀. ẹ̀yin ò ní bless ẹ̀ ni. àwọn tó bá jẹ́ tó kàwé wọ̀nyẹn àǹkó wọ̀nyẹn Adébóyè àǹkó ni òun ni bàbá wọn so bó ṣe rí nìyẹn àdúrà wa gbà mo ti sọ fún gbà yẹn ẹ lè rí nǹkan kan gbà Biafra ẹ lè rí nǹkan kan Amẹ́ríkà níbo Amẹ́ríkà kí ló sọ fún yìí so bí ọ̀rọ̀ tí mo sọ ń gbà yẹn nìyẹn èmi ò bí lèmi Sunday Igboho ṣùgbọ́n àwọn pé ẹ ní sùúrù tí àwọn kan sọ fún gbà tí Sunday Igboho wà lẹ́wọ̀n tí mo sọ fún pé tí àwọn bá fi ẹ̀mí kan di pé wọn ò ní rìlísì Sunday Igboho tí àwọn pé gbà tí yà ẹ kú ọjọ́ kejì ní pé náà rìlísì ẹ pé àwọn àjẹ ńgbà tó wà bẹ̀ mọ́ náà dé ọjọ́ tó lọ court
mo ní wọn ní dájọ́ Sunday Igboho mo ti pa àwọn àjẹ́ ti dé kóòtù yẹn tí gbogbo wọn dà lọ àwọn ọmọ Kútọ́nù gbogbo OPC gbogbo wọn dà lọ ńgbà yẹn mo ní wọn dì í mọ́lẹ̀ ni ṣùgbọ́n tó ọba Kánú náà mo sọ pé wọ́n gbọ́dọ̀ fẹ̀mí kan di mo dẹ̀ sọ pé Tinubu bá rìlíìsì ẹ̀ pé ẹ̀mí Tinubu á lọ sí tó wá rìlíìsì Kánú náà tó o bá tó àkókò àwọn ẹ̀mí òkùnkùn tó ń fìyà ń jẹ wọ́n yìí wọ́n pariwo pé Buhari náà nǹkan tó ń pariwo tó ń bú Tinubu sípò lórí Kánú tí Tinubu bá rìlíìsì Kánú tó o bá tó àkókò táwọn ẹ̀mí òkùnkùn kan fún ní sáyẹn kan rìlíìsì ẹ̀mí àbọ̀ sí ẹ kọ sílẹ̀ ẹ gbọ́ pé Tinubu sùn kò jí tó bá rìlíìsì tó àwọn ẹlẹ́mì òkùnkùn ló wà ní jí nǹkan tó wà ń bẹ àwọn òkùnkùn ló ń da Nàìjíríà láàmú àwọn ni àwọn ẹlẹ́mì òkùnkùn ni o. so bàbá so àìníná wa náà sì àwọn ẹlẹ́mì òkùnkùn náà ni. gbẹgbẹ lóòdà ẹ sọ pé kíní kankan ayé àtijọ́ àwọn bàbá tí ìlú bá ń bẹ̀rẹ̀ wọ́n ti mọ̀ pé àwọn ẹlẹ́mì òkùnkùn ló ń dà lóru Ọlọ́run ó ṣe bí. kí wàá lóhun ẹbọ kí lóhun ètùtù bàbá. èèyàn mi ṣe babaláwo tó gbọ́ pé mo kọ́fá. ọ̀rọ̀ ní Bíbélì nǹkan bóyá ká bẹ̀ wọ́n. èèyàn ẹ jẹ́ sọ̀rọ̀ kan fún yín ẹ jẹ́ sọ̀rọ̀ kan fún yín ó wà ní Isaiah 24 verse 1 kan lọ́ka ń bẹ̀. ẹ lọ ká o. onítọ́ bá ti yí ìlànà mi padà ohun gbogbo ìlú á máa dàrú bó ṣe wí fún nílé ni ló máa tún ẹni tó ń tọrọ wẹ́wẹ́ tó bá lọ bá lóhùn náà lówó òun ló ń ṣẹlẹ̀ ní Nàìjíríà yìí àti yí ìlànà Ọlọ́run padà. ayé ìlànà Ọlọ́run padà ni ẹ̀ tó wá ń bọ̀ òjíṣẹ́ Ọlọ́run tó ń bọ̀ tó máa gbé ìlànà Ọlọ́run dúró tí Ọlọ́run máa fi yọ sí Nàìjíríà ló ń bọ̀ yìí òun ọmọ bá lọ́wọ́ yìí kò sígbà tí ò ní jáde mo sọ fún mi Tinubu bá kó òun bẹ̀ lénìí ẹ̀ tó bá bọ́ síbẹ̀ tó máa wọ́ọ̀sì ju Tinubu lọ. bàbá ṣe wá rí àwọn èèyàn ń bú Sunday Igboho gan o tó ló ń lọ sọ kíní kan ó ní Peter Obi Àtíkù wo wọ́n wá sílẹ̀ Yorùbá ọ̀tọ́ bá wá ẹ jẹ́ sọ fún yín mo sọ lẹ́yìn ìgbà tó dé ìtàn interview mi tó ti yé sìn tán interview mi mo sọ pé tí bó bá fẹ́ ṣòṣèlú pé tọ́ọ̀gì ló máa ṣe tí tọ́ọ̀gì ló ń ṣe fún olóṣèlú tẹ́lẹ̀ so ẹ tó bá ti jọ tọ́ọ̀gì olóṣèlú bọ́n ṣe ṣàkárá nìyẹn ìyẹn onídìí kan fẹ́ bu tí ó fẹ́ bì fún pa wọ́n gbà tó bá fẹ́ kàmpéènì òun fún ìwé ti ẹ̀ nìyẹn òun ti change àwọn ti change àwọn tí ó fún ìwé ẹ̀ nìyẹn olóṣèlú òun irọ́ lóṣèlú òṣèlú irọ́ náà pa. bàbá ṣùgbọ́n sọ kíní kan gbà kan ní campaign ẹ̀bẹ́ alọ́lẹ̀ kó síwájú. ṣé wọn campaign ohun ṣé wọn campaign. àwọn èèyàn play video yẹn sìn. ẹnu ṣé wọn campaign. o sọ báyìí. ohun ṣé kò campaign ṣé èèyàn campaign. àwa owó campaign gbà tó lóun wà lára. bó ṣe ní nìyẹn kò sí nǹkan tó lóṣèlú èlé sọ ó rẹ̀ lóye bó ṣe sọ̀rọ̀ ẹ̀yàn lóye dọ́là lóye owó tó máa wọwọ́ ẹ̀. owó ló bá ẹ jókòó bó ṣe ní nìyẹn ṣé òwò ìwọ tó wà mọ òwò. bàbá bàbá òwò bàbá. so bó ṣe èmi ò blame ẹ o lẹ́yìn yẹn nǹkan tí mo fi blame Sunday Igboho nígbà tó wọ́n mú sọ́hùn mélòó ní Yorùbá tó ń wọ́ta Yorùbá nation. tí wọ́n protest. bẹ́ẹ̀ ni kàn protect báwọn ẹgbẹ́ ṣe ń protect fún Kánú yìí. àwọn èèyàn ò protect. mo kìlọ̀ fún gbà yẹn comment tó sọ ń gbà yẹn bí tó bá wà ń sàn á máa sọ pé bàbá yẹn sòdodo ọ̀rọ̀ fún ìgbà yẹn ló pé bàbá yẹn ló dín ní tí yẹn ń ṣépè fún mi. agbára yẹn wà ní. ó wà lọ́wọ́ ó wà tí wọ́n mọ bá lè lò. ẹ̀yin náà tí bá wà lórí ọba ó tì í bá wà lórí ọba màá lò. ṣùgbọ́n wà màá lè yá lo nǹkan tó ara àjogún bá nìyà. ó ń bẹ lé bíbà. ẹ gbàgbé gbogbo yẹn. so wọ́n wá bá wọn gbà mo ní wọ́n fi sẹ́ẹ̀ mo ló kú ni. ìgbà yẹn mo ń sọ fún mo ní bó bá ṣeré fún Yorùbá mo ní ibi náà máa fi sọ fún ọ mo ní kó má jà fún Yorùbá ìgbà tó máa comment ṣèlú bàbá kan fáwọn náà wòlíì bẹ́ẹ̀ náà support wọn yìí bàbá yẹn ń ṣọmọ Yorùbá tí kò wọ ń ṣọmọ Yorùbá nǹkan tó kò bú mi o nǹkan tó sọmọ nìyẹn nígbà yẹn kò bú mi o Sunday Igboho bú mi o ó nígbà ṣèlú bàbá yẹn ọmọ Yorùbá ni ó sọ pé Yorùbá ni Akíndélé náà tún sọ pé pòṣà ìyẹn ní Yorùbá kan ò ní fi bí san rí kì í ṣe Yorùbá ló sẹ́ẹ̀tì Sunday Igboho Buhari ló wá bí mọ́là wa ló wá ló ń ṣiṣẹ́ lọ́ mú. mọ́là ńgbà tó fẹ́ lọ́ọ̀ṣì Yorùbá nation ń bí ṣé mọ́là ló lọ arrest àwọn tó ń arrest ń bí kì í ṣe Yorùbá. so bó ṣe rí nìyẹn èmi ò blame ẹ because tó bá lọ sọ́ọ̀ ní Yorùbá nation á ti sọ fún gbogbo àwọn tó tẹ̀ ẹ́ sọ kátàkátà ọmọ àlè ń sìn tó ń sọ kátàkátà
Sunday Igboho tó kò gbọ́dọ̀ ṣe Yorùbá nation ikú wà ń bẹ̀ ìgbà tá à ń sọ ń gbà yẹn tó bá support wa tí ò jẹ́ pé ìpè náà ń ṣẹ́ kí gbogbo wa pẹnu papọ̀ dúró Sunday Igboho kéèrò pé bí 200 tí ó máa lọ ṣe Yorùbá nation wọ́n tẹ̀ wọ́n sọ sí wọ́n bá lọ Yorùbá nation ẹlẹ́nu méjì ní Yorùbá o má tẹ̀lé Yorùbá o mo ti sọ fún lọ́jọ́ yẹn ìrírí táwa rí ni o ìrírí táwa rí là ń sọ fún bó o lọ jagun fún Yorùbá ibi ni o bó o bá kú ìyá àjọ ọmọ ẹ̀wọ̀n ní dá sí bó bá ti sòkú ẹ̀ tán. bàbá ṣe mẹ́kì ìtẹ̀sọ yìí Gani náà sọ o Gani náà sọ pé tí ọba ní kò lọ tó bá. àwọn máa ṣe é dénú gbé wọn padà ní Yorùbá nìyẹn. a jẹ́ pé Gani mọ̀ nǹkan tó ń sọ. ọ̀rọ̀ ọ̀dà bí ọ̀rọ̀ ọ̀wọ̀ ni ọ̀wọ̀ á ní kó máa lọ asọmọ tẹnu igbó padà ní oríkì Ọ̀wọ̀. bàbá ẹ túbẹ̀ yẹn sọ sà. bẹ́ẹ̀ ni ó dàbí Ọ̀wọ̀ ni asọmọdé ní igbó padà wọ́n á sìn ẹ́ lọ wọn ní kó máa lọ tó bá dé igbó wọn padà lẹ́yìn ẹ̀. Yorùbá ló ń jẹ́ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni òun lọ́wọ́ àṣà ẹ̀ lọ́wọ́ ń lò wọ́n máa tì ẹ́ báyìí jẹ̀bá àwọn ajá ṣe Ọ̀wọ̀ náà ti ti Abíọ́lá pé kó lọ announce. àwa lẹ́yìn ẹ̀ lọ announce. tẹ̀bí ajá tí wọ́n lọ bá ṣèbọ̀ ọ̀run ti sọ fún pé kó lọ announce title ẹ̀ ìgbà tó ń mú kí ni ó gba mandate ẹ̀ ó gba mandate ẹ̀ wá tiẹ̀ nì tí wọ́n rí Yorùbá Tinubu sá lọ kó máa gbọ́. láyé Nàdẹ́kò. Wọlé Ṣóyínká bàbá onírun àpò funfun ìyẹn sá lọ Àlàní Kóredé tó sọ pé òun jagun tó já ogun ó sá lọ bẹ́ẹ̀ ni àdúrà wa gbà. àmín. so Yorùbá má tẹ̀lé Yorùbá o tó bá tẹ̀lé wọn tó bá ti rí àwọn mi tó wà lẹ́yìn ẹ̀ tó ti kówó fún wọn wọ́n padà lẹ́yìn ẹ̀ o wọn láwọn ò ní kú torí ìgbádùn Yorùbá ń fẹ́ wọn ò fẹ́ kú o ọmọ ọlọ́mọ náà ti gbogbo àwọn ọ̀nà fífẹ́ ọba tó lọ kóra wọn jọ wọn ní kí Sunday Igboho lọ lead kó lọ máa lé Fúlàní ṣé wọn lọ́mọ ọmọ ọlọ́mọ náà ti sígbó ṣé wọn ò ní ọmọ kọ́ máa gbọ́ àwọn ọba yẹn máa gbọ́ wọn ò lọ́mọ tó lè mú. ṣùgbọ́n Sunday Igboho ló ń. àwọn afọbajẹ tí ó ń gbowó oṣù tó ń talẹ̀ kiri wọn lóògùn wọn ṣe síwájú pé àwọn fẹ́ Fúlàní. wọ́n máa ti pa ni advice ẹ̀ fẹ́ sọ fún o ti sọ fún kọjá bó pé kó lọ dá security sílẹ̀ fúnra ẹ̀ kó máa fa àwọn bọ́ọ̀sì ẹ̀ṣọ́ lọ́dẹ wọ́n gbé wọn sí kinní bọ̀ tó bá ṣe tìjọba àti oyè tọ́nà ìfẹ́ tóyè ọ̀nà ìfẹ́ bá tún fún lóyè báyìí ọdún yẹn ló gbọ́jọ́ ikú ẹni mo tún padà sọ fún bàbá ṣé kó má gboyè ni. tí ọ̀nà ìfẹ́ bá tilẹ̀ mọ́wọ́ kàn báyìí tó fún lóyè báyìí ọdún yẹn ló gbọ́jọ́ ikú. ẹlẹ́dàá rẹ̀ kíjọ yìí ni. mi sọ jù báyẹn lọ. kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ń bẹ̀. tó ti yẹ kó má ṣe security fún Yorùbá fún gọ́ọ̀mẹ̀ntì kò mọ nǹkan tó ń pè ní federal government o Tinubu tó wà mẹ́ ọmọ tó ń pè ní federal government. àwọn kan mọ tó ń pè ní federal government o kí ló sọ fún yìí èkíní Sunday Igboho tó ń ṣe gàràgàrà kò sínú ẹgbẹ́ o ẹ̀wọ̀n Gúnmi onírùgbọ̀n yẹ̀wò kẹ́ bó ṣe ń sọ̀rọ̀ tó bí ọba mu léni àkàrà túnṣepo tọ́ bá tẹ̀ tọ́ bá mu gbogbo àwọn tó máa ka nǹkan àbàjẹ́ Nàìjíríà gbogbo àwọn ọba yín àtàwọn ọmọ yín tó parapọ̀ mọ́ àwọn Haúsá tó lọ fi Chinese wa gold gbogbo ẹ̀ ló máa kà àtọ́ wa náà yàwòyàwò bí àwọn ọba yín kó ọkó tó yẹ pé wọ́n wà pẹ̀lú àwọn tó fi Chinese ja gold tó fi ń pa àwọn èèyàn níbi tílẹ̀ gold bá wà àwọn ọmọ yín wà nú wọn o àkàrà àtúnṣepo a máa ka gbogbo ẹ̀. Gúnmi bẹ́ẹ̀ mo sọ fún yín àwọn kan ní wọn mú Gúnmi wà nú ẹgbẹ́ náà ó láwọn tó wọn lè mú Nàìjíríà tí wọ́n bìlọ́ǹgì. bẹ́ẹ̀ ni tó bá mú wọn báyìí Bàbá Babangida ẹ̀ka nìkan sọ pé òun fẹ́ mú nígbà kan wọn ní wọn máa pè lẹ́jọ́ ó sì ìwé kan Abíọ́lá kí ní àwọn ọmọ Abíọ́lá bí wọn bá Tinubu bá sọ pé òun fẹ́ ń gbà Babangida kò ní pósù mẹ́fà tí wọ́n máa gbàjọba lọ́wọ́ ẹ̀ so àwọn kan wà tó ń pè ní mafias. Ọbásanjọ́ ń kọ́. àwọn kan wà tó ń pè ní mafias. tí ó ti yé sí nǹkan tí ó ti ẹjẹ́ sọ̀rọ̀ Ọbásanjọ́ fún yín. Ọbásanjọ́ máa ń ṣe bí obìnrin ni tẹ́lẹ̀ ó máa ń ṣe kúbẹ́kúbẹ́ lọ́wọ́ Haúsá ni. ṣùgbọ́n ìgbà tó tẹ̀ wọ́n dé ni wọ́n mú lọ sí ìlú Ọ̀wọ̀. bẹ́ẹ̀ mo sọ fún yín. Ọ̀wọ̀. bẹ́ẹ̀ ni nígbà tó ti ìlú Ọ̀wọ̀ dé tí ò bẹ̀rù ni àwọn Babangida àwọn yẹn ti lọ bẹ̀ rí ni wọ́n sọ pé bàbá ti kúrò ní Mugun ni wọ́n mú lọ sí Niger State ni wọ́n lọ ní kó lọ wo ayé ó ti lọ wo ayé lọ́wọ́
ló lọ wò ibẹ̀ ló mú Yar'Adua lọ kò mú Yar'Adua lọ sọ́wọ́ àtìgbà ẹni ìbẹ̀rù mọ́ ó máa ń bẹ̀rù ó máa ń ṣe kú bẹ́ẹ̀ bá àwọn sáré nǹkan tó bẹ́ẹ̀ dára Olútóyè sọ fún gbà yẹn nìyẹn má ṣe fún pẹ́pẹ́ láwọn abẹ́ àwọn Hausa mú àwọn ọmọ Yorùbá kó máa kó sí post bó ṣe lọ sọ fún àwọn Hausa nìyẹn lọ́ fi dá Major Olútóyè ọmọ Oòduà ni tó fi dá dúró ní àmì lẹ́yìn ìgbà tó ń mú lọ bẹ́ẹ̀ yẹn tó ń mú lọ tó mú máa ń sọ fún pé Ondo State ní first náà alágbára the whole world lẹ́yìn náà Niger State ló máa yàn àwọn alágbára bẹ́ẹ̀ ni Ondo State ló máa yàn lẹ́yìn Ondo State Niger State káwọn tẹ̀mí tọ̀hún àwọn alágbára pátá ni agbára ayé bẹ́ẹ̀ ni tí ó ti ń sìn ìgbà yẹn ní òun bẹ̀rù mọ́ náà gbé lọ làwọn yẹn nígbà tó dé náà gbé lọ sí Niger State yẹn ló mú Yar'Adua lọ nígbà tó fẹ́ dìbò pé kó lọ mu omi kó mu omi kan omi ẹnìkan ló fi hàn nǹkan míì kò fi hàn so bó ṣe rí nìyẹn òun Ọbásanjọ́ jẹ́ òfin bẹ̀rù mọ́ tó bá ti gbé ẹ lọ sí ìlú Ọ̀wọ̀ bí tó ń gbà ọ lọ́wọ́ lọ bó ti gbé wọn lọ yẹn ẹ̀yẹ sọ wọ́n máa sọ fún ẹ pé ikú Ọlọ́run ló lè pa ẹ́. tó lákòótọ́ ṣá nǹkan tí kókó ọ̀rọ̀ tá a sọ nípa títí Sunday Igboho ni pé so advice tèmi ti fún kó lọ kó fi àwọn yẹn kó máa fi wọn sílé sẹ́tọ̀ kó máa fi wọn sílé gómìnà kan máa ṣọ́ bẹ́ẹ̀ kó máa bẹ̀ sí rí ó ní kó lọ ní security sí ẹ bẹ́ẹ̀ ni kó má ṣe fúnjọba bó bá ṣe fúnjọba wọn á mú bẹ̀ o wọn á pa ń bẹ̀ tó bá lọ gboyè kó ń gboyè lórí Ilé-Ifẹ̀ á pa ń bẹ̀ tó bá yá máa sọ fún yín mo ṣe máa sọ̀rọ̀ ẹ̀ fún yín bóyá ọ̀rọ̀ Ilé-Ifẹ̀ àti ọ̀nà Ifẹ̀ ló kó bá Awólọ́wọ̀ ẹ máa gbọ́ history yẹn tó fi ṣépè fún Awólọ́wọ̀ kò ségun tí Awólọ́wọ̀ gbà ẹni nọ́ọ̀sì máa sọ bí ọ̀rọ̀ ọ̀nà Ifẹ̀ Adésọjí Adérẹ̀mí àtọ̀rọ̀ Ilé-Ifẹ̀ ṣe kó bá ọ̀nà Ifẹ̀ tí ẹgbẹ́ wọn yẹn fi dàrú torí kó bá wó lọ́wọ́ gbogbo kó bá Awólọ́wọ̀ action group bẹ́ẹ̀ ni táwọn kọ́dá fi yàpá bó ṣe bẹ̀rẹ̀ màá sọ ẹ̀sìn fún yín typical war tọ́ba màá sọ rílì ẹ̀ fún yín tí ọ̀pọ̀ ọ̀wọ̀ náà ti lọ́ọ́ ṣe ìlú òyìnbó náà ti fọ́ọ̀mù ẹgbẹ́ ọmọ Odùduwà no ẹgbẹ́ ọmọ Odùduwà Afẹ́nifẹ́re yìí ọ̀wọ̀ náà ti wá lọ́ọ̀ṣì ẹ̀ action group 1951 ìlú ọ̀wọ̀ náà ti lọ́ọ̀ṣì ẹ̀ palace ọlọ́wọ̀ gbogbo ọba Yorùbá include ọba Benin ó wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀wọ̀ náà ti lọ́ọ̀ṣì ẹ̀ so ẹ wá gbọ́ briefly nǹkan tó fa wàhálà gan-an bí wàhálà Awólọ́wọ̀ ṣe bẹ̀rẹ̀ Awólọ́wọ̀ àwọn kan Awólọ́wọ̀ lọ sí India Awólọ́wọ̀ lọ sí India ọ̀wọ̀ náà ti búdà Awólọ́wọ̀ Akíntọ́lá ọmọbìnrin owó Ajáṣin wọ́n sọ fún Awólọ́wọ̀ tó ní bí Ògún ṣe jẹ́ lára ẹ̀ mọ́ kó máa fàdúrà kún ọ̀rọ̀ tiẹ̀ nígbà tó ń búdì ẹ̀ Ajáṣin náà kó máa fàdúrà kún ọ̀rọ̀ tiẹ̀ ọmọbìnrin wà Akíntọ́lá Ògún jẹ́ lára wọn kò sí dán tó wọn lè pa ní disappear tọmọbìnrin bá wà mí tẹ́ bá ń lé ẹ̀ bá ní mọ́tò mi òun ló dẹ̀ jẹ́ secretary fún wọn gbà ọmọbìnrin owó Ajáṣin jẹ́ president ọ̀wọ̀ náà ti búùdì gbogbo wọn lọ sí India o gbà India ni ló ti mú un irọ́ wọ́n ti sọ ìwọ ní ká wọ́n dẹ̀ ṣe wọn Ajáṣin kì í lọ ọlọ́pàá lé ẹ̀ tí tó fi kú á jókòó sí faranda ẹ̀ báyìí ní agbéwé ẹ̀ dání a máa kà á kò sí baba ńlá nìkan tó lè wọlé lọ bá ń bẹ̀ kò sí bó ń ṣe tó tó bàbá ẹ ṣeun ẹ ṣe o ibi iná ti sè ẹ ṣe o bó ṣe rí nìyẹn. a máa rí bá o ẹ ṣe o.